ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún Olúwakẹ́mi Àgbékẹ́ o àṣẹ yìí ṣàmọ́dún àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún Olúwakẹ́mi Àgbékẹ́ o àṣẹ yìí ṣàmọ́dún. níwòyí àmọ́dún o níwòyí àmọ́dún níwòyí àmọ́dún o níwòyí àmọ́dún kò lékún sí lọ́lá kò lékún sí lérè kò lékún sáré sí kí o níwòyí àmọ́dún. àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún Olúwakẹ́mi Àgbékẹ́ o àṣẹ yìí ṣàmọ́dún. níwòyí àmọ́dún o níwòyí àmọ́dún níwòyí àmọ́dún o níwòyí àmọ́dún kọ́mọ ẹ má ṣe kú kọ́kọ́ ẹ má ṣe kú kí wọ́n gan ó má yàn kú o níwòyí àmọ́dún. àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún Olúwakẹ́mi Àgbékẹ́ o àṣẹ yìí ṣàmọ́dún. Àròjinlẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta Ṣàgámù gbé kinní ọ̀hún dé. Torí Àgbékẹ́ Adédọ̀jà náà ni Olúwakẹ́mi Àdùkẹ́ o ikú ò ní pa ẹ́ mọ́ mi lójú àrùn onídìí ọmọlẹ̀ lọ́la dáníwáyé Antonia ó mọ̀mọ́ kú ọjọ́ bí o ní o ọlọ́run aláwùrà bí o níjẹ́ ọmọjọ́ tó ní Ṣáìdà wọn ò ní fi ọṣà wá ti bódà ọmọdún Àgbékẹ́ Ayọ̀lá mọ́ dunnú mọ́ yọ̀ kó mọ́ dàgọ̀ jọkọ̀jọ kó yàn fàǹdà lójú àbínú ẹni ọlọ́run kúkú ni kèé ṣèyàn adániwáyé ti dá ọ̀sáyé rẹ̀ bó wọ́n ọ̀tá kí wọ́n bínú forí lálẹ́ wọ́n kan ẹ̀ṣẹ̀ ra wọn ni mímí kan ní mi ọ́ rárá òtútù ní mẹ́ta lálẹ́ odò ó ṣe wọ̀ orí kì í fọmọ lọ ẹ̀dọ̀ kì í dùgbìn ẹ̀dọ̀ kì í kú kì í rùn nílẹ̀dì Ayọ̀lá Jídé aburú kankan ò níyà lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́run ọba ajá ò ní jámọ́ lẹ́yìn ẹkùn lèmọ́mù ò lè mẹ́lẹ́dẹ̀ panu dagunro bọ́lọ́wọ́ ajẹ́ tẹ̀tẹ̀ ẹ̀rún kọjú ohun àmúṣe mọ́bẹ̀ bọ́wọ́ lẹ́yìn ní kí wọ́n gbógun kí wọ́n gbógun wọn ò ní rí nǹkan kan fi ọ́ ṣe nílé ayé ń bí orí bàbá pẹ́pẹ́ yẹn wọn ò kúkú nìkan nílé ayé ń bí àrídùnnú rẹ ò ní dìbànújẹ́ ọmọ aráyé ò ní bá sunkún dárò lọ́lọ́run ọba Olúwakẹ́mi ò ní ṣubú dàánù àtẹ̀yí tí mi àtẹ̀yí tí omi nínú gbogbo òní rẹ̀ ayé ò ní péjọba sunkún lé wọn lórí ayé ò ní kí ọ̀pẹ̀lẹ̀ àná bẹ́ẹ̀ ló ní gbalẹ́tà ọ̀fọ̀ ọmọ lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ ló sì mọ̀ bọ̀ ọ̀rẹ́ aburú ó kéré tóbi oníkan ẹ bẹ́ẹ̀ ló ní báwọn ká góńgó sọdún nílé ayé ló san kò sáwèrè òní báwọn nípìn nínú ẹ láyé bí gbogbo ọmọ tó bí pátápátá ni wọ́n yàn tí wọ́n yanjú látòrí Dámilọ́lá tẹ́ lórí Olúwa tẹ́ kan fún mi pẹ̀lú Bùsọ́lá ọ̀kan nínú wọn níṣẹ́rú ọ̀kan bẹ́ẹ̀ ni gbogbo wọn wá níṣẹ́rú ayé Adédọ̀jà bó ti ṣọdún ni wàá túnṣe mí sí nínú owó nínú ọlá pẹ̀lú ìbàlẹ̀ ọkàn lọ́lọ́run ọba ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún ní ìjápẹ́rúwé ọdọọdún lè rù wá wà mẹ́bọ́dọọdún làárọ̀ mọ̀bì lórí àjẹ̀wọ̀n ní fi ọṣà wá ti bọ́dà ọmọdún àgbọ̀ ewu ń tọ̀ wàwà àdàgbàrá kòrò ti gbí kó o gbọ́ kó o tọ́ kó o fọ́ pàwọ́ fèrèkì ìjóbi lọ́lọ́run ọba ikú tó yáwó nípa ẹ̀ Ọlájídé ọkọ rẹ̀ dáadáa lónìí kẹ́ o ó ní àròjinlẹ̀ dákú báńkì ìyàwó mi dáadáa torí pẹ́yìn ju mi ni oníṣòro Adédọ̀jà ìdùnnú mi ni aya rere tó tún bímọ rẹ ni ó ní tí n bá ní parọ́ òkun ẹ̀mí mi ìlà tó ní aya rere tí a fi ń ṣàdúrà fàyàrẹ ó ní kí n sọ fún ẹ pé bàbá ni ó lò mọ̀mọ́ gbọ́lọ́lọ́ Olódùmarè ọba iná ọ̀fẹ́ yín ò sí ní jájó rẹ̀ yín láíláí èdè àìyedè tí máyà gọ́gọ́ pa abẹ́yìn tí mọ́kọ́ ṣekú pa yóò níṣẹ̀lẹ̀ lọ́lọ́run ọba níṣẹ́ ni kẹ́ ẹ máa ń fojoojúmọ́ tuntun sí lójú ara yín kẹ́ ẹ tún máa ń fojoojúmọ́ peléke sí Ọlájídé Fátúùsì ọmọ wọn lókèrè rẹ́mọ ló tún ní kí ọ ó ní bá ọdẹlẹ bàbá rẹ tó bí ọlọ́mọ ni mo ṣe ní ọmọ Adúrúmádé o ọmọ Adúrúmádé o gbogbo èrò ká lọ sí Ìjẹ̀bú nílẹ̀ Adúrúmádé Ìjẹ̀bú ní ọmọ eré ni wà ọmọ Adúrúmádé ni á ìwọ lọmọ adúrún pọ̀ṣù pẹ̀díyẹ jẹ́ ọmọ eré ni wà ọmọ ẹlẹ́dì yóò gògò màgà tí fẹ̀yìntì ẹ̀yẹ bí awó ìwọ lọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀mọ́ òun ti ṣe ni òkúkú lè pa ní ilé ọmọ alágẹmọ 16 ọmọ alágẹmọ ó wọ̀yọ̀wọ̀yọ̀
torí tó bá wù Jẹ̀bú àwọn oní rẹ̀ ní wíníwíní bóun Jẹ̀bú àwọn oní ìyá ní wíníwíní bó bá tún wù Jẹ̀bú amẹ́ni rẹ̀ tó kù ìṣọdún Agẹmọ ilé ọmọ alẹ́gẹmọ mẹ́rìndínlógún ọmọ ìbá tó mẹ́gún ọgbó rẹ̀ mọ́ ọmọ onígbò mọ́dẹ̀mọ́dẹ̀ ọmọ onígbò máyàmáyà ọmọ onígbò máwọ̀máwọ̀ tó rájòjì tó bá wọn gbòòrò tó wọ́n sì dẹnu ẹ̀bọ̀ra nílé bàbá tó bí ọlọ́mọ Ọlájídé tún ní ìgbéra fúù ó ní kí n délé àdé ẹ̀kọ́ tí ń ṣe lé bàbá rẹ̀ nílé bá mi Augustine adé ẹ̀kọ́ àti màmí Abọ́lájí adé ẹ̀kọ́ ìyá agbóyè nígbà rẹ̀ ẹ̀yin lọ́mọ ẹgbẹ́ rẹ̀ lọ́sọ̀mọdù ọmọ abíire ìwọ lọ́mọ olúfọ́ rẹ̀ ṣe tẹ̀jẹ̀ ọmọ ògìrì tó ládùnníyá ìwọ lọ́mọ àgbà òjò róṣùróṣù ọdọọdún níjọ ọba Olúwakẹ́mi ayé Ọlájídé o Ìjẹ̀bú gbọ́sánilé bàbá rẹ̀ tó gbé ọlọ́mọ ọmọ àrísà náà ní àkótágiri ejò àgbà tó rẹ́jò tó kọ tí ó sára kú ní pẹ̀lúwa rẹ̀ Adédọ̀jà ìwọ lọ́mọ àdàdàmọ́dà ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣe bínú mọ̀ ṣe bẹ́ẹ̀ ni abínibí ń dání ọmọ òru ajẹ́bẹ́ ni ẹ́ ọmọ òdògbé ní àpòríkì àwọn bàbá tó bí ẹ lọ́mọ ìwọ lọ́mọ olówó joyè méjì pọ̀ ìran àwọn bàbá rẹ̀ ní joyè tó yẹ fi wù ní jẹ ọmọ abáyé aṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí òróbìnrin rí ni wọ́n pè kí àwọn bàbá tó bí ẹ lọ́mọ àwọn lọ́mọ abayakúnlé títí ìwọ lọ́mọ ìbánigbélà àmọ̀ ṣe ẹni ènìyàn gbókèrè níyì ìwọ lọ́mọ oníyàn ọjọ́ kẹfà tí yọrùkú lẹ́lẹ́lẹ́ tó ọjọ́ kẹjù jà ìwọ lọ́mọ òde fìlà délà ákàyè torí bó pẹ́ títí fìlà á máa gbó bó pẹ́ títí ilé á máa kó bó pẹ́ títí ìka á máa wẹ̀wẹ̀ jẹ̀ àmọ́ bó ti wù kó pẹ́ tó làákàyè àwọn bàbá yìí ò ní dìbàjẹ́ bí níṣẹ́ ló fojoojúmọ́ gbélékè sí ìwọ lọ́mọ olówó òṣèǹbáyé torí wọn bàbá yín ló ti náwó kóyìnbó tó kówó dọ́là dé lọ́jọ́ sí nígbà tóyìnbó kówó ọ̀hún dé lówó ọ̀hún tún pọ̀ sí ìjàbùràtà lódò owó ẹrú ló fi lówó ọmọ la fi ń pé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ọkùnrin Ìjẹ̀bú owó obìnrin Ìjẹ̀bú owó kúkúrú Ìjẹ̀bú owó gbógun Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó ìtọ́ Ìjẹ̀bú owó ìtọ̀ Ìjẹ̀bú owó gbogbo ara Ìjẹ̀bú kìkì owó jìgbìnì ara kìkì owó nìyí bó bá rẹni tó wá ní Ìjẹ̀bú fẹ́ràn owó Olúwakẹ́mi sọ fún wọn pé ṣé òwe yín ọ̀rọ̀ lówó ẹ̀yìn nílé bàbá tó bí yín lọ́mọ bá bẹ ẹni tí ṣe bá wù kó jáde kó wá wí. àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún àṣẹ yìí ṣàmọ́dún o àṣẹ yìí ṣàmọ́dún Olúwakẹ́mi Àgbékẹ́ o àṣẹ yìí ṣàmọ́dún.